Renowned comic actor has dispelled the rumors of his kidnapping, clarifying that his recent disappearance was due to personal struggles with depression. Initially thought to be abducted, he had been reported missing for 5 days before being discovered in Lagos State's Igando area, appearing disheveled and wearing dirty clothes. In a video posted on his social media channels on Thursday evening in 2023, the actor provided insight into the circumstances surrounding his sudden absence. He emphasized that he had been experiencing emotional turmoil and opted to leave home without informing anyone. He stated, "I wasn't kidnapped, I left home myself because I was depressed. I didn't tell anyone where I was going or what I was going through." The actor, alongside his family, expressed gratitude for the support they received during this challenging period. He also pledged to further elaborate on the reasons for his departure in the future. Watch the video of him speaking about the situation. Gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá mo ti ṣẹ̀ sọ́lọ́run already, mo ti ṣẹ̀ sí Ọlọ́run gan fúnra already, because ẹ̀dákẹ́dá tó bá ti lè fẹ́ pa rẹ̀ ó fẹ́ kí ni mo. Kọ́lọ́ má jẹ́ kí arógun ayé, kọ́lọ́ má jẹ́ káyé ṣe wá débi ayọ̀ wa, ibi tá a ti máa rí àánú, kọ́lọ́ má jẹ́ kí ayé kó kọ̀yìn sí wa ń bẹ̀. Ẹ̀yin náà wò, first time tí ọba tó máa join life mi, ẹ tún wo ohun tó ṣẹlẹ̀, bá ṣe log out mi, tí wọ́n ṣe log out mi out nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì ọba bóyá ti wà ń bí. Ẹ jọ̀ọ́ gbogbo àgbáyé pátápátá, gbogbo blogger, Túndé Headnut, Túndé Headnut, Esabod, Kọ̀kú Foundation, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo dúpẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi o. Lágbára Ọlọ́run ọ̀rọ̀ mi ò ní sú yín. Ibi tó bá wù kí n fi sẹ́yìn náà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fi ṣèbínú sí mi. Mo mọ̀ pé mo ṣẹ̀ sọ́lọ́run, Ọlọ́run ò fẹ́ ìwà tí mo hù. Ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ bá mi tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mo náà mú tẹ̀. Ẹ dẹ̀ bá mi tọrọ dáríjì, ẹ dẹ̀ bá mi tọrọ dáríjì lọ́wọ́ Ọlọ́run náà. Ọlọ́run á dáríjì gbogbo wa. Thank you so much. Ẹ ṣé mo dúpẹ́. Bí mo ṣe hádi ọba sí láìfù yẹn lẹ́ẹ̀kan, mo máa kàn rí pé láìfìdò yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, fóònù yẹn náà ọlá pé kò gbádùn náà ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, fóònù yẹn kàn kú ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, fóònù yẹn kàn kú ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo àgbáyé mo bẹ̀ yín, gbogbo àgbáyé pátápátá mo bẹ̀ yín, gbogbo ibi tí n bá ti fi sẹ́yìn mo bẹ̀ yín, ẹ dáríjì mí. Irú ẹ̀ ò ní wáyé mọ́, irú ẹ̀ ò ní wáyé mọ́. Àdọ̀bà Yorùbá bá wà bí. Ẹ jọ̀ọ́, God will bless all of you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ mi kó sú yín. Lágbára Ọlọ́run, ogun tó máa ṣẹlẹ̀ tá wá jẹ́ wípé only solution tó kù òun ni pé kẹ́ wá para yín. Ọlọ́run ní jẹ́ kẹ́ rí o. Lágbára Ọlọ́run, ní rógun Switzerland níran yín o. Ogun depression tó jẹ́ pé kẹ́ para yín ló máa jẹ́ solution, kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sí ẹbí yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé pátá fún ìfẹ́ tán fi hàn sí mi. Wàláhì tàláhì ká má parọ́, mi mọ̀ pé àwọn èèyàn like mi tó gbogbo levels yìí, but ìgbà tèmi náà wá go through ẹ̀, èmi náà wá pé so ìgbà pọ́njú lèèyàn máa ń mọ ọ̀rẹ́. Mo wá rí i pé ẹ dúró tì mí nígbà ṣòro. Lágbára Ọlọ́run ní ṣòro. Lágbára Ọlọ́run mi ní fi irú ilé mi ní fi san fún yín. Lágbára ẹ ṣé mo dúpẹ́ o. Thank you
everyone. Esabod, Gist Lover, Tunde Ednut, Koku Foundation, gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo àgbáyé pátápátá. Ẹ ṣé mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ rí, I never get myself gone well, but thank God I've get better small. So I never get myself well. Kí n má parọ́ fún yín, but mo ṣáà ti wà okay díẹ̀. Mo ti wà okay díẹ̀. Ẹ dẹ̀ ṣé mo dúpẹ́. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ o, bọ́ ẹ mọ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni gbogbo yín ni mo kí. You know type me pẹ̀ gbogbo yín àdúrà yín ló gbà lórí mi. Wallahi talai the quit about everybody. Ìfẹ́ máa mẹ́sàn industry. Mo ti kí gbogbo industry papọ̀ because tí n bá mẹ́sàn industry mo máa ṣe àwọn èèyàn gan. Who is me? Tíru àwọn Saheed Òṣùpá, Màláíkà, Toyin Abrahamu, Funke Akindele, Odunlade Adekola, Fẹ́mi Adébáyọ̀, Adedimeji, Lateef. Ẹ wò reason yẹn tí orúkọ gbogbo àwọn tó gbogbo àwọn top celebrity tán fi lè jáde tán fún mi báyẹn. Ẹ mọ̀ pé kò easy. Sẹ́rí gbogbo nǹkan tí ẹ bá fi blame mi, I accept because èmi ni mo dá gbogbo ẹ̀ lẹ̀. Gbogbo ẹ̀ náà èmi ni because how can someone say kóun lọ para ẹ̀ lókù, but kọ́lọ́ má jẹ́ ká rí ìṣòro tí ó máa nẹ́tíwọ́ọ̀kì ni kò ń ṣe mí. Ó ti nẹ́tíwọ́ọ̀kì ni kò ń ṣe mí. Ẹ jọ̀ọ́ ta ló tún ẹ má pè mí ní Instagram, ẹ rí mi live video ẹ tún pè mí Instagram. Ẹ jọ̀ọ́ gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ nítorí ká mọ̀ parọ́ I'm going through a lot. Wallahi talai tí n bá dẹ̀ ní pé kí n máa sọ gbogbo ẹ̀ kí n máa sọ láti ní ìdí ọ̀la mi ò lè sọ tán. Wallahi talai mi ò lè sọ tán. Ní tí mo kàn fẹ́ náà ni pé ẹ̀yin náà kàn wò pé kí ló lè mú yàn kéèyàn ronú pọ̀ ń fẹ́ lọ parẹ́. Ẹ ti mọ̀ pé nìyẹn ti rò ó pin, ó ti lọ fà. Ẹ jọ̀ọ́ mo fi títóbi ọlọ́ọ̀ba mo fi bẹ̀yìn. Ẹ dáríjì mí, ẹ dẹ̀ bá mi bẹ̀ Ọlọ́run kó dáríjì mí. Irú ẹ̀ kò ní wáyé mọ́. Ẹ dẹ̀ ra mí kalẹ̀. Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ n bá báyìí kú. Mo fẹ́ padà sí normal Ijjoba Lande. Tẹ́ bá rí láti bí 6 months ó yẹ kẹ́ notice ẹ rí sẹ́mi bẹ́ẹ̀ ṣe máa ń rí tẹ́lẹ̀. Rí sẹ́mi bẹ́ẹ̀ ṣe máa ń rí tẹ́lẹ̀ because things are no go well with me. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi. God bless everyone. Thank you so much.